orí ìkànnì Heritage TV ní àwa láti lè ṣe African Heart and Heritage International níbi tí a ti máa ń ṣe ìgbélárugẹ àṣà ìṣe àti ìdílé adúláwọ̀ lápapọ̀. Orílẹ̀-èdè Lesotho làwa báyìí níbi tí a ti lọ fi ojú gan ní ọdún kan tó gbajúgbajà ní orílẹ̀-èdè náà tí a mọ̀ sí ọdún àyẹ̀wò ìbálé. Kí ni ó ń jẹ́ ìbálé? Ìbálé túmọ̀ sí wípé kí èèyàn má ti ní àjọṣepọ̀ pẹ̀lú ọkùnrin kankan, kí ẹnìyẹn wà ní ìwà bí ó ṣe wà látìgbà tí wọ́n bí títí di àkókò tí ó máa fi wọlé ọkọ láì tí bá ọkùnrin kankan ní àjọṣepọ̀. Òun ni à ń pè ní ìbálé. Kí wá ni à ń pè ní àyẹ̀wò ìbálé yìí? Ó ní pé wọ́n wò pé ó yẹ kí kíní sì fẹsẹ̀ múlẹ̀ ní àwùjọ wa, nítorí pé ọ̀làjú ti kó bá ohun tí à ń pè ní ìbálé yìí láwùjọ wa. Púpọ̀ obìnrin ìwòyí ni àwọn ọkọ wọn ò bá nílé mọ́ nígbà tí wọ́n bá ṣe àyẹ̀wò fún wọn ní kété tó máa wọlé ọkọ. Ó sì jẹ́ ohun tí kò dáa. Àwọn kan tẹ̀ ti sọ àṣà gbẹ̀yìn lélẹ̀ fọkùnrin da nǹkan tí wọn tijú ń pa ẹ̀ mọ́. Ìdí nìyí tí wọ́n fi wò pé ó yẹ kí àwọn ṣe àgbékalẹ̀ ètò tàbí ọdún tí a lè jẹ́ kí àwọn ọ̀dọ́ tó ṣẹ̀ ń bọ̀ ní ìwòyí mọ̀ pé ohun tó dáa ni kí ọkọ èèyàn kí ó bá èèyàn nílé. Ní àkókò ayẹyẹ yìí, ó ní àwọn ọ̀kan-ò-jọ̀kan ètò tí wọ́n máa ń ṣe. Àwọn obìnrin ilé, àwọn ìyá tó ti dàgbà tí wọ́n ti wọ bí 50 tàbí 60 ọdún, àwọn ni ó máa ń yẹ àwọn obìnrin tó ṣẹ̀ ń jíbọ̀, àwọn ni ó máa ń yẹ wọ́n wò. Inú yàrá kan ni wọ́n ti máa ń ṣe àyẹ̀wò ìbálé fún wọn. Wọ́n á mú wọn wọ inú yàrá yìí ní ìkan-ò-jọ̀kan. Wọ́n á ní kí obìnrin bẹ́ẹ̀ bọ́ra sí ìhòhò, wọ́n á sì ṣe àyẹ̀wò ìbálé fún un. Bí wọn ò bá bá nílé, wọ́n á ní kí ó máa lọ pẹ̀lú ọ̀rọ̀ ìwọ̀sí àtọ̀rọ̀ kùbákùgbé ni wọ́n sì máa sọ fún irú ẹni bẹ́ẹ̀ tí wọ́n bá bá nílé. Ṣùgbọ́n ẹni tí wọ́n bá bá nílé nínú àwọn ọmọ ìtọ̀sọ́rọ̀ yìí, wọ́n á fi sí ọ̀tọ̀. Wọ́n á fi sí ọ̀tọ̀. Tí wọ́n bá wá ṣe àyẹ̀wò fún gbogbo wọn tán, àwọn tí wọ́n bá ń lé yìí ni wọ́n máa ń ṣe ọdún ìbálé fún. Ọdún tí a sì ń sọ yìí, ọdún tó máa ń lárinrin ni, tínú àwọn ọmọ náà sì máa ń dùn pé àwọn bá wọn nílé, pé gẹ́gẹ́ bó tilẹ̀ yẹ pé ilé ayé ti bàjẹ́ báyìí, ṣùgbọ́n síbẹ̀ àwọn sì lè bóde káwọn ó sì fi ọwọ́ sọ̀yà pé àwọn ò tí ì gbé ẹ̀yìn sílẹ̀ fún ọkùnrin kọ̀ọ̀kan. Ní àkókò ọdún yìí, àwọn ọmọ yẹn sì máa ń gbẹ̀bùn lọ́lọ́kan-ò-jọ̀kan tó jẹ́ pé àwọn bọ̀rọ̀kìnní ìlú, àwọn ọlọ́lá ìlú, àwọn náà máa ń ṣe kóríyá fún wọn láti rí pé àwọn fi wọ́n yangàn ní àwùjọ. Bẹ́ẹ̀ nínú àwọn náà máa ń dùn. Ẹ wo bí wọ́n ṣe ń jó, ẹ wo bí wọ́n ṣe ń yọ̀ pé láàárín àwọn akẹgbẹ́ àwọn pegedé. Àwọn ò tí ì bá gẹ́gẹ́ bí àṣà àwọn ọmọdé ìwòyí, wọ́n ní wọn àti balẹ̀ ọba jẹ́. Bẹ́ẹ̀ ni àwọn àgbààgbà náà táwọn náà ti la ìpele yìí kọjá, àwọn náà máa bá wọn jó, àwọn máa bá wọn yọ̀ láti rí i pé wọ́n ṣe kóríyá fún wọn. Àwọn ará ìlú náà sì máa ń bá wọn yọ̀. Tó bá ti joyè ló máa ń bá wọn yọ̀, tí wọ́n máa ń fi ìdùnnú hàn sí wọn pé wọ́n jẹ́ ẹni àmúyangàn, ẹni àpọ́nlé ní àwùjọ, tí wọ́n tọ́jú àgọ́ ara wọn, tí wọn ò bà àgọ́ ara wọn jẹ́. Ìfọ̀rọ̀wánilẹ́nuwò wáyé pẹ̀lú ikọ̀ SABC àti àwọn ọmọ yìí láti mọ ìhà tí wọ́n kọ sí ọdún yìí, pé púpọ̀ àwọn èèyàn àwùjọ ni wọ́n ń tàbùkù, tí wọ́n ń bẹnu àtẹ́lu ọdún yìí pé kò yẹ kí wọ́n gbà kí àwọn ọmọ yẹn máa síra lẹ̀. Ṣùgbọ́n àwọn míì tó tún mọ̀ nípa àṣà àti ìṣe tún sọ wípé kò sí ohun tó burú níbẹ̀, pé láti jẹ́ kí àṣà wa kó tún gbayì sí ni. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí ìkan nínú àwọn ọmọ náà sọ. What are some of the things that you guys are going to see to be beneficial and very educational? As I've mentioned, that there's the presence of the Department of Health. We know that especially across all ages, especially in a tender age such as you guys, 15 ranging to 21, there's actually quite a prevalence of teenage pregnancy. There's high infections.
between the age of 15 and 24. So what are some of the views that you guys share, and what are some of the advices that you guys are going to be taking away from today's proceedings, apart from the normal processes of the weekends? I feel as if we're here to show that we don't condone what the social people think that we should do, because normally it's a norm nowadays for everyone to have sex and to get pregnant at a young age. We don't see it as a shock. And tí ọmọ yìí ń sọ fún wa ni pé inú òun dùn fún irú ayẹyẹ yìí pé òun fi ara mọ́ àṣà náà láwùjọ torí pé àṣà tí ó ń fáwọn ní ìwúrí láti mọ bí èèyàn ti máa ń tọ́jú àgọ́ ara rẹ̀ àti ọjọ́ ọ̀la ẹ̀ ní àṣà náà jẹ́. We're doing this just to abstain from getting STIs and getting pregnant at an early age. And we are also doing it for our culture and showing people that we are here. We don't can be virgins until a certain time. And we are still... ọmọdébìnrin náà fi ara mọ́ àṣà náà pé ohun tí ó wuyì ní àṣà náà jẹ́ fún àwùjọ wa, pé ó sì jẹ́ ohun tí ó yẹ kí a jẹ́ kí ó máa tẹ̀síwájú ní àwùjọ wa torí pé ó ń jẹ́ kí àwọn akẹgbẹ́ àwọn kí wọ́n mọ̀ wípé ìbálé ó jẹ́ ohun tí ó wuyì púpọ̀ ní àwùjọ àti pé kò yẹ kí ọ̀dọ́mọbìnrin kó kàn máa sùn lẹ́gbẹ̀ẹ́ ògiri pẹ̀lú ọkùnrin. You get that oomph to carry on doing what you do if you doing it right. So if we get like awareness, like right now you said that there's a Department of Health, of course, Natal and everyone else that's here. People keep on motivating you. They make you keep on. Bẹ́ẹ̀ ni a tún rí ọ̀kanòjọ̀kan àwọn àgbà ọkùnrin táwọn náà ṣe àfihàn ìdáàbòbò tó yẹ fún àwọn ọ̀dọ́mọbìnrin pé ó yẹ kí ohun tí àwọn ń pàrokò ni pé ó yẹ kí òbí náà máa dáàbò bo ọmọ ẹ̀, ìtumọ̀ àrokò ohun tí wọ́n gbé lọ́wọ́ tí ó ń pa fún wa nù. Prevent the STIs and teenage pregnancy and everything, so it can be the goals and show other people that we can do it. As the girls have mentioned, some of the issues that they feel as though directly affect them, teenage pregnancy, STIs, but most importantly, they feel that their presence here and the presence of various organizations here to advise and motivate them is to ensure that their values are actually real. Usengene empilweni ngiyabona intombi nazi zikhona nazi nempelesi abangani banokubonga bayampheleza nobonga. Bí a bá wò á rí pé inú àwọn ọmọ yìí ń dùn pé àwọn sì ní ìbálé, wọ́n ń fi ọ̀yàyà jó, tẹ̀ríntẹ̀yẹ ni wọ́n fi ń jó, tínú wọn ń dùn pé láàrin àwọn akẹgbẹ́ àwọn lè bóde pé àwọn sì pé sámsám. Ẹ rí i pé bí ó ṣe ń tàpá yìí, ohun tí ìpá títa náà túmọ̀ sí ni pé ara ẹni tí ìbálé ò bá tí ì já ó máa ń le ju ara ẹni tí ó bá ti já ìbálé ẹ̀ lọ. Obìnrin tí ò bá tí ì wọlé ọkọ tí wọ́n ti já ìbálé ẹ̀ tó ti gbẹ̀yìn sílẹ̀ fún ọkùnrin tí kì í ṣe ọkọ ẹ̀, irú obìnrin bẹ́ẹ̀ egungun ẹ̀ máa ń rọ̀ ni torí pé ẹni tó bá sì ní ìbálé ara ẹ̀ máa ń pé sámsám, egun ẹ̀ máa ń le ju ẹni tí ó kàn gbẹ̀yìn lẹ̀ fún ọkùnrin kiri lọ. Bí a bá tún wá rí pé àwọn yìí na ìka méjì sókè tí ó túmọ̀ sí lẹ́tà V ní èdè òyìnbó, ohun tí V náà sì túmọ̀ sí ni virgin tí ó bẹ̀rẹ̀ ìbálé ní èdè Gẹ̀ẹ́sì. Wọ́n ń pàrokò sí àwọn akẹgbẹ́ wọn pé ohun tí ó jẹ́ tó ṣe é mú yangàn ni kí èèyàn ní ìbálé tí yóò fi wọlé ọkọ, kí obìnrin tọ́jú ìbálé ẹ̀. Àwa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí pé ẹ kú àdúrótì wa, ẹ kú ìgbélárugẹ, lágbára Ọlọ́run a tún máa gbádùn ara sí ní abala ìkejì ètò yìí tí a mọ̀ sí
àìsísàfihàn ọdún ìbílẹ̀ ilẹ̀ adúláwọ̀. Ẹ ṣeun, ó dàbọ̀. ìṣẹ̀ṣe ni ká máa ṣe o.